tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òdì a kí wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà káàsán ọ̀dẹ̀ òdùbí etí tẹ́ ẹ fi ń gbọ́wọ́ mà nídìí bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nínú gbèsànù bí ò ṣe bí ọmọ Yorùbá àwọn Miyetti Allah náà ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Miyetti Allah bans night grazing gbogbo ẹran òṣì ẹran wèrè tẹ́ ẹ mọ́ ń dà lóru tẹ́ ẹ fi wá pa àwọn ènìyàn gbogbo àwọn ẹran tẹ́ ẹ ń dà màálù tẹ́ ẹ ń dà tẹ́ ẹ fi wọlé tẹ́ ẹ fi ń yámútù àwọn ọmọ Nàìjíríà àwọn àjọ Miyetti Allah wọ́n ti ní lọ́wọ́ gángan báyìí kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́ o wọ́n ní kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ kò dẹ̀ sí gbọ́dọ̀ sí nǹkan tó máa jọ mọ́ bẹ́ẹ̀ mọ́ kódà kò sí pé à ń gbébọn kiri lóru mọ́ látọwọ́ àwọn Fúlàní kò dẹ̀ sí pé à ń rìnrìn òru wípé à ń travel látinú à ń wọ interstate káàkiri nílẹ̀ Yorùbá mọ́ wọ́n ní kò sí nǹkan tó papọ̀ mọ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o wípé ẹ ò gbọ́dọ̀ máa dáná lóru mọ́ nílẹ̀ Yorùbá ẹ wo ẹ jẹ́ kí n gbé yín dé bẹ́ẹ̀ the Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ìyẹn MACBAN wọ́n ti announce sweeping measures to curb the recurring clash between herders and farmers tó túmọ̀ sí pé wọ́n fẹ́ wo ọ̀nà láti fi lè yanjú ìjà tó lọ láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n fẹ́ wo pé àkíní ó dàbí pé n tó ń fa lélẹ̀ n tó ń fa òun lélẹ̀ ẹ wá gbọ́ in collaboration with the Council of Fulani Chiefs of South West Nigeria gbogbo wọn ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n jọ declare tí wọ́n jọ fòfin sí pé kò sí pé ń dẹran lóru mọ́ gbogbo ẹ̀yin wèrè Fúlàní wọ́n ní kò sí pé ẹ̀ ń da ẹran lóru mọ́ tó túmọ̀ sí wípé ẹ fi wọ́n ní fún díẹ̀ yìí kó ní kálukú gbogbo ẹran tó bá dáadáa tó dà lọ́sàn-án gan ọwá ní ṣe fẹ́ gbọ́ ìyẹn ní kọ́kọ́ kò dẹ̀ sí pé ẹ̀ ń wọnú interstate ìlú kan ẹ̀ ṣe ẹ̀ dẹran dé ìlú kan lóru wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé nítorí a ò fẹ́ gbọ́rú ẹ̀ mọ́ àti wípé ṣe rí gbogbo ìrìn òṣì ìrìn wàhálà tẹ́ ẹ máa ń rìn tẹ́ ẹ máa dọ́gbọ́n ti ìlú kan dé ìlú kan tẹ́ ẹ máa lẹ́ẹ̀ ń dẹran wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ ìyẹn ní kọ́kọ́ wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní ogún pé ẹ̀ ń gbébọn rìn ẹ̀ ń gbébọn rìn ẹ̀yin Fúlàní wọ́n ti ní kò sí nǹkan tó jọ mọ́ pé Fúlàní ń gbébọn rìn mọ́ kò sí nǹkan tó jọ mọ́ Fúlàní ń gbébọn rìn o nítorí wípé àwọn ti kọ́ zero tolerance for criminality àwọn ò ní gbà o kò sí nǹkan tó jọ pé ẹ̀ ń gbébọn rìn we have taken bold steps to address this issue àtẹ̀jíṣẹ́ tó tẹ̀ jáde rèé o we will no longer tolerate criminal elements hiding under the cover of hidden tó túmọ̀ sí pé gbogbo àwọn ìwà ẹ̀sùn wèrè tí ó sá pamọ́ sí abẹ́ wípé ẹ̀ ń dẹran wọ́n ní gbogbo ẹ̀ làwọn ò ní gbà mọ́ wọ́n ti wá pé àwọn àjọ ẹlẹ́tọ̀ọ́ ààbò wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn o pé tẹ́ ẹ bá rí ẹni bá dẹran lóru wọ́n ní kẹ́ ẹ bú so nítorí ìkà ló wá ṣe kò ṣe pé ó wá dẹran ẹwọ́ ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kó Yorùbá ó ní ẹ dákun ṣé South West nìkan ni kí ló ṣe South East àbí kí ló ṣe North East kí ló ṣe North Central ó ṣe jẹ́ pé South West nìkan lẹ sọ pé kọ́ má dẹran mọ́ lálẹ́ ṣáwọn tó kù kọ́ wọ́n ṣe ìlú ni bẹ́ẹ̀ ẹjá tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan ní wisdom don't leave me ó ní ó ti yé òun bó ṣe ń lọ Miyetti Allah is government of their own tó túmọ̀ sí pé ṣáà Miyetti Allah náà ṣe ká sọ pé àwọn gan wọ́n ṣe ìjọba ti ara wọn lọ́tọ̀ àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ìjọba Nàìjíríà àbí pẹ̀lú gbogbo báyé pariwo ó nígbà táwọn Miyetti Allah wá sọ wípé
àwọn ò fẹ́ kó máa dẹran mọ́, ṣé ìyẹn ló máa ṣẹ̀ṣẹ̀ fi wá gbọ́? Bẹ́ẹ̀ ẹja gbọ́ tẹlòmíì, ẹlòmíì lè jẹ́ kó yé mi. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa o, oníṣẹ́ fẹ́ gbọ́. Ṣé àwọn South West nìkan ló wà nílẹ̀ yìí ní ẹ gbọ́? So South West is the only place in Nigeria that need peace. Ṣáwọn yẹn nìkan ló nílò àlàáfíà ni? Kí ló dé tí àwọn Miyetti Allah tí wọn ò ṣe dárúkọ àwọn ìlú tó kù pàápàá? Kí ló dé tó ṣe declare all over the nation? Ó ṣe jẹ́ wípé wọ́n kàn yọ àwọn South West nìkan. Wọ́n ní ara ń tà ń sọ rèé o, bàbá Tinubu wọ́n ní ẹ ronú. Àbí ká sọ pé torí bàbá Tinubu wá láti South West kò sí South East níbẹ̀. Irọ́ o. Ṣáwọn nǹkan tó declare South West kí ló fẹ́ láyé dájú pé wọn ò ní hùwà wèrè wọn? Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi, ó ní tí kì bá ṣe pé ìwà ọ̀dájú ìwà ìkà, báwo ni àwọn èèyàn ó ṣe mọ ọdẹ ẹran kiri lóru tí wọ́n á dẹ̀ máa jáde tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè mú wọn? Ara tá a fi ń pariwo pé ẹ jẹ́ á bọ́ leléyìí o, ẹ jẹ́ á gba òmìnira. Bẹ́ẹ̀ nìkan ni kí ló ṣe àwọn ìlú kejì, ṣé àwọn ẹ̀yà kejì ṣé wọn ò nídìí àṣẹ yẹn ni? That's Nigeria for you. Ẹ wo ẹ jẹ́ á gbọ́ tẹ́lòmíràn ti sọ, ìkànnì this is what the government ought to do. Nǹkan tó jẹ́ kó ti ṣe leléyìí o láti lè dẹ́kun ìwà wèrè àwọn ará bíi, ṣùgbọ́n wọn ò ṣe. Ọmọ Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹjẹ́ tó ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ nìkan ni ó jẹ́ kó pa àṣẹ yẹn kárí ni, kò jẹ́ kó sọ pé àwọn ibìkan ò tún ní. Ó jẹ́ káṣẹ yẹn rí kárí ni. Ẹ wo ẹ̀yin àmọ́ bàbá mi, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá ń bó kó lọ fáfá. Bẹ́ẹ̀ ẹ jẹ́ gbọ́n tí ẹlòmíràn sọ, ìkànnì kí lẹ̀ ń tírọ̀ láti sọ, ẹ̀ ń sọ wípé Yorùbá nìkan ni wọ́n nílò àlàáfíà. Ìkànnì Yorùbá not wise at all, even though they are the most educated in Nigeria. Ṣé ẹ ti gbọ́? Nígbà tó jẹ́ pé àwọn ará wa náà láti máa ṣe ra wa. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi, bàbá mi, bá mi bó kó lọ fáfá. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ yàwọn èèyàn lọ́tí ló sì pé Yorùbá nation nìkan náà ọ̀nà àbáyọ. A máa bẹ ọ bí ẹni bẹ ṣu ni, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ o. Gbogbo ẹni tó wá láwọn ìdè kọ́ ó máa láwọn ìdè bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.